pé ọ̀rọ̀ tí bàbá Mufti kó jẹ ó jẹ́ ká kọ́kọ́ béèrè pé kí ló fa sábàbí ọ̀rọ̀ tí wọ́n sọ. mo kí yín ẹ̀yin olólùfẹ́ pẹ́ fanta ẹ wò ẹ wá kankan fìdílé Okanlomo sọ ọ̀rọ̀ jáde o ó sọ ọ̀rọ̀ ẹ wò ọ̀rọ̀ tó sọ ó jẹ́ ọ̀rọ̀ tó kàn ní lóminú ó sọ̀rọ̀ nípa Alhaja Kaola ó sọ̀rọ̀ nípa Akegba Gold ó dẹ̀ ti sọ̀rọ̀ nípa Mufti Sheikh Sulaiman Faruku Al-Miskinu Billahi. Ọ̀rọ̀ tó bá ti ṣojú ìlú ò farasin mọ́. Gbogbo wa náà ni a gbọ́, gbogbo aládé rí fídíò bàbá Mufti Sheikh Sulaiman Faruku tó jáde nípa wípé àwọn ọ̀rọ̀ tí wọ́n ti sọ tó yá pé inú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí àwa náà a fara mọ́ inú àwọn ọ̀rọ̀ yẹn, ṣùgbọ́n wọ́n ní ẹnu ọmọ ò gba ìyá pàdé mọ́, ọ̀nà ni ọmọ ò gbà. Bákan náà ó ní method tí wọ́n fi ń bá àgbàlagbà sọ̀rọ̀, torí pé mo rí òpònú kan tó jáde tó sọ pé àṣeyọrí òun ọ̀rọ̀ bàbá Mufti àṣeyọrí òun mo ní ọ̀dẹ̀ ni wọ́. Ọjọ́ tí wọ́n ń gbó bí ajá èèyàn mélòó ló ṣàtúnṣe? Ìgbà tí wọ́n ń gbó bí ajá èèyàn mélòó ló ṣàtúnṣe? Torí pé èèyàn kan ò ní lo method tí wọ́n fi ń ṣe dáwà yẹn kíyàn kan gbọ́dọ̀ sí lẹ́nu, àfọ lórí bú àáfà ló máa gbọ́dọ̀ sí lẹ́nu. Àfààfà àtàyé ẹ̀ ti bàjẹ́ táti bọ̀ tún ẹ̀ ò ní da tí ò ní kọ̀ọ̀rọ̀ rẹ̀ nírú àwa bá sọ̀rọ̀ lẹ́ni yẹn wá rí ẹni rí pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ ló yí òun padà, olórí bú àáfà ló máa tẹ̀lé ọ̀rọ̀ tiẹ̀. Ṣùgbọ́n tí bàbá Mufti ń sọ lóòótọ́ nígbà tí wọ́n padà wá ṣe àtúnṣe yìí, wàláì èmi gan bá wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ rí pé mo kọ sórí péèjì mi pé bàbá Mufti a bá yín dúpẹ́ pé ẹ tún ọ̀rọ̀ náà ṣe, torí pé èèyàn ò gbọ́dọ̀ kú lórí irú ọ̀rọ̀ báyìí. Àwọn aláṣìṣọ ọ̀rọ̀ wọn ní kò ní bọ́ lọ́hùn lé, Ọlọ́run ò jáde o, Ọlọ́run níbi tó ń lọ o. Àwọn òpònú mi àtúní kò ní bọ́ lọ́hùn dáadáa, irọ́ o, kò sígbà tó dọ́dọ̀ Ọlọ́run tó ní bọ́ lọ́hùn dáadáa o. Ṣùgbọ́n kò ní irú èèyàn bẹ́ẹ̀ ò ní kú sórí irú ìṣe síbẹ̀ kó pàdé àánú Ọlọ́run, kó pàdé àánú Ọlọ́run. Torí pé àwọn ọ̀rọ̀ tí ẹ pé lọ́dọ̀ àwọn ní Súfí wọ́n ń pè ní bàtìní, ṣùgbọ́n àwa tí a ṣe Súfí sọ ìrí làwa mọ̀ àwọn ọmọ bàtìní. Gbogbo tẹ́ bá ti sọ ibi tó bá nítumọ̀ sí làwa máa tú sí. Kọ̀yìn sí Ọlọ́run, kọjú sáyé tó bá ń wá owó ní owó gidi ní mahana tí àdàmú ara wa èèyàn fi ń ba ìgbàgbọ́ mùsùlùmí jẹ́ ni. Èèyàn fi ń ba ìgbàgbọ́ mùsùlùmí jẹ́ ni. Bákan náà tá bá máa jẹ èèyàn á jẹ èèyàn ní mahana tí ò dàyàn láàmú. Lóòótọ́ lódodo àwa gan mọ̀ pé àwa mọ̀ wípé ẹ̀ ní kí wọ́n gé sísà sùn, torí pé mo wà ń bẹ́jọ́ tẹ́ ṣe fíìmù prógámù yẹn. Ní sọ pé kí wọ́n máa gé èèyàn sísà sùn pé kí wọ́n máa wá bọ èèyàn jẹ o. Ṣùgbọ́n lọ́dọ̀ àwa tí wọn ò nágbọ́yé ibi tó máa tú sí náà ni wípé nígbà tọ́rọ̀ Ràmọ́ọ̀nì ìṣẹ̀lẹ̀ kò sí bó ṣe máa ṣe tí wọn ò ní jọ̀rọ̀ Ràmọ́ọ̀nì mọ́ yín. Ṣé wá rí báwọn èèyàn ṣe wá jáde lórí ọ̀rọ̀ yẹn bó ṣe wá pọ̀ tó. Fíkìrà tèmi wá yàtọ̀ lórí ohun tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n pé bẹ́mi ṣe máa ń ronú yàtọ̀ bí wọ́n ṣe máa ń ronú, torí pé ìrònú ni wọ́n máa ń rò, ìròrí lèmi máa ń rò. Èmi máa ń rorí ni ìwọ máa ń ronú ni, so that ẹni bá dẹ̀ ń rorí kẹ̀kẹ́ ló ṣàgbẹ́ ẹni tí ń rotí. Ipò tí ìlú bá padà fúnyàn èèyàn máa nókùndì. Ipò tí ìlú bá fúnyàn èèyàn máa nókùndì. Ipò Mufti tó padà wá jẹ ló jẹ́ kí wọ́n pa kó ọ̀rọ̀ wọn jẹ. Tó wá pé nígbà tí wọ́n wà ní ipò Gáúsù Zamani ní ipò Muhammad Gauziya ni Mufti ò ní kó jẹ láyé. Okanlomo o, kí ní àtàyè ń gbọ́ mi báyìí. Nígbà tí bàbá Mufti wà ní ipò Muhammad Gauziya, tó wá pé ìgbà yẹn ni Mufti ò ní kórú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jẹ láyé. Torí pé ẹ̀yin ò mọ Mufti tó wa. Àwa mọ Mufti ju gbogbo yín lọ tó rọ́dún mọ́kànlá mo fi tẹ̀lé Mufti. Ṣẹ́tírí mo máa ń sọ fáwọn èèyàn wípé àníṣe ṣẹ́tírí ọ̀pọ̀lọpọ̀ àwọn àhímọ̀ tẹ́ ń rí yẹn, gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù tẹ́ ń rí, àwọn ṣéwù tẹ́ ń rí yẹn, ẹ má ṣì mí gbọ́ o, má ṣì mí gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o, Mufti kọ́ mo ń bá wí o.
gbogbo àwọn àyímọ̀ tẹ́ rí yẹn wèrè pọ̀ láàrin wọn o ipò ló rọ̀ wọ́n bẹ́ẹ̀ làwọn ọba àlú tẹ́ rí yẹn àyímọ́yọ́ ọba jẹ́ pé àyímọ́yọ́ ọba àlú tí ò gbádùn ipò ìgbà tó dópò ọba ló padà wá gbádùn ipò máa ń rọ̀yàn ni mo sọ pé tẹ́ bá rí nǹkan tó ń dà lóru ẹ fi joyè nínú ìlú ipò ìlú máa ń rọ̀yàn ni ó táwọn èèyàn gbọ́ mi yé ipò ìlú ó máa ń rọ̀yàn ni bàbá wa àlọ́ fáìn kò ní bàjẹ́ fún yín bọ́dà mi bàbá Musbaudeen ipò ìlú máa ń rọ èèyàn ni ipò Mufti tí bàbá wa Sheikh Sulaiman Farouk jẹ ló padà rọ bàbá Mufti kọ́lẹ̀ Gáúsù Zamani kọ́lẹ̀ ń rí mọ́ yẹn níjọ́ lè gbọ́ Gáúsù mọ̀ sí ẹni pé ẹ̀gbọ́n Gáúsù mọ̀ ipò Mufti ṣẹ́ni ọjọ́ tí wọ́n bá di pé èèyàn ti joyè nínú ìlú tẹ́pọ̀ oyè tó dẹ̀ jẹ yẹn oyè ìlú ni kò ní fẹ́ kóyè yẹn bọ́ àbí kán gba oyè yẹn lọ́wọ́ òun a máa wá mánéèjì ara rẹ̀ pẹ̀lú oyè yẹn ló yẹ kí ọ̀rọ̀ tí bàbá Mufti sọ yẹn tí wọ́n padà wá kó jẹ yẹn tí bàbá Mufti sọ tó padà wá kó jẹ yẹn ọ̀rọ̀ wípé ipò òlú tí bàbá Mufti jẹ ló padà sọ wọ́n dẹni tí ó padà wá rọ̀ nígbà tí bàbá Mufti ń jẹ tó wà ní mọ̀kámà Gauziya ẹ dákun ṣé Farouk ní kíjìpá ẹ wá ìbí ṣé Farouk wá kéré ni ṣé Farouk tẹgbẹ́ small body big engine ṣé Farouk ní kíjìpá small body big engine ọjọ́ tí gbogbo àwọn àáfàá ń sùn lọ́wọ́ ní ṣé Farouk ti lajú rẹ̀ nígbà tí gbogbo àwọn àáfàá tí wọ́n ń sùn lọ́wọ́ ní ṣé Farouk ti lajú rẹ̀ bèèrè lọ́wọ́ gọ́gù ọ̀dẹ̀ tọ́rọ̀ mi ò bá rí gbọ́rọ̀ mi yé wàhálà àti ẹnìyẹn ọjọ́ gbogbo àwọn àáfàá ń sùn lọ́wọ́ níbi ṣé Farouk ti lajú rẹ̀ ṣé wá rí ihun tí ẹ máa wá fi mọ̀ wípé ipò ló rọ ṣé Farouk oníkíjìpá tó fi kó ọ̀rọ̀ yẹn jẹ màá wá fún yín ní àpẹẹrẹ mẹ́ta tó yẹ pé nígbà tí wọ́n dé ipò Mufti ló gba inú ìwà tó pọ̀ tó yẹ mọ̀ pé ipò máa ń gba àwọn ìwà míì lọ́wọ́ ọ̀yàn mo ṣe pé mi ṣe wà yìí máa fi kú mi ní jẹ ìmọ̀ọ́mù láyé mi o mi ìdẹ́ni jẹ ṣéwù o tí máa fi kú mi ní báwọn jẹ ìmọ̀ọ́mù mo náà láṣí mi ní báwọn jẹ ìmọ̀ọ́mù pé àyùwà nọ́ọ̀sù ọlọ́mọ ìgbé báwọn jẹ́ mi ìṣàlùwà nọ́ọ̀sì kẹ́lẹ̀ mọ̀ pé ipò Mufti ó gba nǹkan tó pọ̀ lára ṣé Farouk ní kíjìpá àmọ́ nígbà tí wọ́n wà ní ipò mọ̀kámọ̀ Gauziya àwọn ìṣesí kan wà tí jẹ́ pé nígbà tí wọ́n padà gba ipò Mufti ló padà gbà wá yẹn lọ́wọ́ wọn màá wá fún ẹ mẹ́ta inú ogún màá fún ẹ mẹ́ta péré wàá rí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí bàbá ń lo ipò mọ̀kámọ̀ Gauziya bàbá kì í mú máìkì dání fún ara wọn ó gbọ́ bàbá kì í mú máìkì dání fún ara wọn nígbà tí wọ́n ń lo mọ̀kámọ̀ Gauziya wọ́n máa ń gbé máìkì sẹ́nu bàbá ni lọ ṣàkíyèsí nsìn wà rí pé bàbá náà ti mú máìkì dání fún ara wọn. ẹlẹ́ẹ̀kejì nígbà tí bàbá ń lo mọ̀kámọ̀ Gauziya ni wọ́n máa dé òde wọ́n máa jókòó sóde tó bá jókòó sóde ọmọ kéwà wá jókòó sábẹ́ àwa tún wà lábẹ́ tébù tí wọ́n wájú wọn ọmọ kéwà wà ń bí a máa fa ẹsẹ̀ wọn lóde mọ̀kámọ̀ Gauziya náà ti ń lorú ẹ̀ ọ̀rọ̀ yẹn kí n jẹ mọ́mù ni àbúkí ẹ dàrú nínú wọn ọ̀rọ̀ yẹn kí n bẹ́ẹ̀ jẹ mọ́mù ni ó yẹ ti dàrú. ipò mọ̀kámọ̀ Gauziya ló bí kán máa jókòó lóde kán máa wá bá wọn fẹsẹ̀ wọn. ẹlẹ́ẹ̀kẹta wàá rí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwa tá a jọ mọ kéwú tá à ń tẹ̀lé Gáúsù nígbà tá a ti wà ní àwọn àdúrà mọ̀kámọ̀ Gauziya ni o mi sọ́nsìn lọ́dí di Mufti o nígbà tó wà ní mọ̀kámọ̀ Gauziya ẹ rí pé wọn ò ní pé ọmọ kéwú ò ní pé Mufti sóde tí bàbá Mufti tí wọn bá dé òde di aago 6 ìrọ̀lẹ́ yóò gbọ́ tí wọn bá fi program sí aago 10 àárọ̀ tí bàbá Mufti ò bá tí ìdóde di aago 6 ìrọ̀lẹ́ àáfàá kankan gbọdọ̀ jókòó sáyé tébù ó gbọ́ àáfàá kankan gbọdọ̀ jókòó sí high table
bó ṣe lè hùn kí àáfàá pọ̀ tó nínú ìlú yín tí gbogbo àwọn àáfàá yẹn bá ń dé wọn ò gbúdọ̀ jókòó sí high table. Wọ́n bọ̀ lórí high table. Ó dìgbà tí Gáúsù Zamani bá dé kó tó di pé anybody dórí high table. Tó bá wá jókòó sí high table wà wá lọ rí pé nígbà náà lọ́hùn ṣíà mẹ́ta tó bá wà lọ́wọ́ ọ̀tún wọn aráàta ò gbọdọ̀ jókòó síbẹ̀. Ṣíà mẹ́ta tó bá wà lọ́wọ́ òsì wọn aráàta ò gbọdọ̀ jókòó síbẹ̀. Àwọn àléfà ló gbọdọ̀ jókòó síbẹ̀. Ṣíà mẹ́ta tó bá wà lẹ́yìn wọn aráàta ò gbọdọ̀ jókòó síbẹ̀. Àwọn àléfà wọn ló gbọdọ̀ jókòó síbẹ̀. Ihun tó ṣẹlẹ̀ sáwà l'Abẹ́òkúta dáadáa ní táwa ti ṣe rí dáadáa ni o. Ihun tó ń ṣẹlẹ̀ l'Abẹ́òkúta dáadáa táwa ti ṣe rí ni o. Táwa ti ṣe rí dáadáa ni o. Àwa ti pé bàbá Mufti tó dé rí ọjọ́ tí mò ń ṣílé mi tó wà l'Abẹ́òkúta yẹn tí mò ń ṣílé yẹn gbogbo àwọn àfáà Abẹ́òkúta ni mo pè wọ́n ti dé látago mẹ́wàá àárọ̀ mọ́kànlá àfà gbogbo wọn títí kan ìmọ̀ọ́mù Ẹ̀gbá ńgbà náà àfà títí kan ìmọ̀ọ́mù Ẹ̀gbá ọ̀tọ̀ látọ̀ àga wọn sí o torí ráyì tébù yẹn ìgbà tí Mufti dé lọ́wọ́ ọ̀sán ránṣẹ́ ìwà jókòó síbẹ̀ mọ̀kámọ́tò gàùsíyà nìyẹn bọ́ ṣe ń lo nǹkan wọn nìyẹn ṣùgbọ́n tó bá lọ wò ó ń sìn ó ti yí padà. Nítorí fẹ́ sọ wọ́n ènìyàn pé tó bá lọ wò ó ń sìn ó ti yí padà. Bàbá Mufti ò lo wọn ṣe bẹ́ẹ̀ mọ́ torí pé ipò Mufti tí wọ́n padà wá gbà yẹn òun ló gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́wọ́ wọn nígbà tí wọ́n ń lo mọ̀kámọ́tò gàùsíyà. Ó túmọ̀ sí wípé ọ̀rọ̀ tán padà wá kó jẹ tán láwọn kó ọ̀rọ̀ yẹn jẹ tó dùn mọ́ àwa náà nú kò sí ohun tó bí tán fi kó jẹ kọjá wípé nítorí pé wọ́n ti di Mufti Ìlọrin ọba Ìlọrin àti bàbá Mudiru ní ká wá dúpẹ́ lọ́dọ̀ wọn wípé wọ́n fún Shehu Farouk ní Mufti Ìlọrin. If not so tó gbà tí wọ́n lo mọ̀kámọ́tò gàùsíyà bọ̀ ní ẹ̀ bá pariwo jù bẹ́ẹ̀ yẹn lọ Shehu Farouk ò mọ̀ pé àwọn èèyàn kan sọ̀rọ̀ ń gbòòrò. Shehu Farouk ò mọ̀ pé èèyàn kan sọ̀rọ̀ ń gbòòrò. Ó túmọ̀ sí wípé ọ̀rọ̀ tí wọ́n kó jẹ yẹn inú wa dùn sí àmọ́ kí ló fa sábàbí tó fi kó jẹ díẹ̀ ló gbọ́ yẹn. Salamu alaikum. Kó mi papọ̀ mọ́ bàbá Kéwú gba góòdì. Ẹ kú mọ̀ pọ̀ máa Kéwú gba góòdì kì í sọ̀rọ̀ ní tiẹ̀ kì í fẹ́ àwọn òun fèsì ọ̀rọ̀. Ṣùgbọ́n èmi òótọ́ mi ń sọ òdá obìnrin lóhùn ṣùgbọ́n torí pé Kaola ti pè rẹ̀ ní rìjáàlù ó ní àna rìjáàlù mo dẹ̀ ní àwọn àdìláàt àbí àwọn kí ló pè náà mi fẹ́ wọ náà rọ̀ pọ̀ lé mo kàn fẹ́ mú àwọn ẹ̀rí ọ̀rọ̀ kan wálé nìní so that nígbà tí yàn dẹ̀ béèrè fún lẹ́kìn fún so that àwọn ìjọba àgbà kan lọ́mọ kí tó ní ti ọkọ̀ Kaola Ismaila Adébọ̀wálé mo ní Ismaila gọ̀ tí Ismaila ò bá gọ̀ ìwọ tó nẹ́bọ lẹ́rù ó ní jẹ́ kó máa tó ẹrù ẹlẹ́rù gbangba so ó mọ̀ pé ó nẹ́bọ lẹ́rù wáyé tó máa jẹ́ kó máa tó ẹrù ẹlẹ́rù gbangba ó náà máa fi rẹ ewé Mubarak ni ṣé Mubarak tẹ́ pé bóun ṣe wà yẹn ń sìn àbọ̀ wá bá lọ́rọ̀ ẹ̀ máa ti rí kí ló ń jẹ́ máa sọ̀rọ̀ nú àwẹ̀ máa ti rí ṣe program fún Mubarak nú àwẹ̀ gidi gan ni wò tí máa ṣe program fún Mubarak nú àwẹ̀ tẹ̀lé voice yìí tí mo ń gbé pamọ́ lájọjọ́ yìí voice tí mo ń gbé pamọ́ yìí máa padà wá pílẹ̀ nínú àwẹ̀ dáadáa ìyẹn voice Mubarak yìí gbogbo bí wọ́n ṣe ń pláàni òun lélẹ̀ voice yìí voice yìí torí mi ò ń parọ́ ó ń pa fó àwọn báyàmù òun pàdé Ọlọ́run kò ní parọ́ mọ̀ ṣọ́ra. ẹ máa gbọ́. ṣùgbọ́n lẹ́dà bọ̀ọ̀sì oníke ni láti pẹ́ fọ́ ẹ lè. ẹ wá gbọ́ bí wọ́n ṣe ń pláàni láti fẹ́ lọ rán àwọn ọmọ ọlọ́mọ ọmọ kéékèèké pé kí wọ́n lọ fi báírò kí wọ́n lọ fi jálẹ́dà bọ̀ọ̀sì bàbá wọn. Bàbá ọ̀daràn ní Mubarak àti Rasaki Akínọlá ẹ máa gbọ́ ẹ kàn máa gbọ́ bíbá kékeré o máa wá padà wá balẹ̀ ṣe analysis ẹ̀ mú padà bọ̀ wá ṣe dáadáa ẹ máa gbọ́ o níbi tí wọ́n ti ń kọ́ àwọn ọmọ kéékèèké kan lọ fi lẹ́dà bọ́ọ̀sì já kan lọ fi báírò kan lọ fi já lẹ́dà bọ́ọ̀sì kan lọ fi já lẹ́dà bọ́ọ̀sì bàbá wọn ẹ gbọ́ lẹ́nu ìyá àbèjì ẹ kàn gbọ́ díẹ̀. ẹ máa gbọ́. báwo la ṣe ṣe. ó ṣe é ṣe ó kì í báírò bọ́ bí zip ẹ̀ ni. A kì í báírò bọ́ ní zip. Wọ́n kì í báírò bọ́ bí zip yẹn wọ́n wá fẹ́ padà
ohun Mubarak àti Rasaki Akinola ní Birmingham ohun wọn lè ń gbọ́ yẹn níbi tí wọ́n ti ń kọ́ ìyá àbèjì bí pé bí wọ́n ṣe máa lọ já báàgì bàbá àbèjì tó máa rán ọmọ lọ já báàgì bàbá àbèjì máa lọ kó dọ́kúmẹ̀ntì bàbá àbèjì ní UK máa farabalẹ̀ ṣe prógámù yẹn ni máa jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ihun tẹ́ ẹ béèrè lẹ rí máa farabalẹ̀ ṣe máa ṣe analysis ẹ̀ mi ní dàpọ̀ mọ́ prógámù mi rárá ní má wàá tọ́ mi ń tọ́jà má wàá tọ́ mi ẹ̀yin nìgbẹ́ wà nídìí yín nǹkan pẹ́ǹdì yẹn síbẹ̀ yẹn mo padà bọ̀ máa farabalẹ̀ ṣe yẹn ni kò ń ṣe léni so that ṣẹ́ríkì tí Ismaila òun ló gọ̀ nígbà tó mọ̀ pé ìyàwó ẹ fẹ́ fọ aṣọ aláṣọ ní gbangba tó dẹ̀ mọ̀ pé aṣọ tiẹ̀ náà dọ̀tí ó jẹ́ kó pè sáàkíyèsí pé irọ́ o ó jẹ́ kó pè irọ́ o má ṣerú eléyìí o ní gbangba so that ọ̀rọ̀ tí mo wá sọ táwọn èèyàn wá pé Okanlomo fẹ́ bá Ismaila jẹ́ Ismaila kó má bá yá rẹ̀ jẹ́ o wàláhì kó má bá yá rẹ̀ jẹ́ o lẹ́yìn tí mo sọ jáde níjọ́ Monday mi tí gbégbèsè kankan lórí ọ̀rọ̀ náà ti rí sìn ṣùgbọ́n tí Ismaila báyìí kí n gbégbèsè lórí ọ̀rọ̀ yẹn láti kí n gbégbèsè lórí ọ̀rọ̀ yẹn ó mọ̀ pé mo mọ̀ bí ti máa kọ lẹ́tà sí gangan mo dẹ̀ ní evidence àwọn evidence pọ̀ wo kódà inú evidence kan lélẹ́yìí tí mo kàn máa jẹ́ kó mọ̀ pé àní o divorce obìnrin o divorce ìyàwó ẹ o tún lọ fẹ́ ìyàwó mi o dẹ̀ fi yàn kan ṣe ìwé l'Amẹ́ríkà wo inú evidence máa tún wá lò lélẹ́yìí evidence tún lélẹ́yìí láti ẹnu Kaola mo kàn fẹ́ yìn tí ẹnu kò lè mọ̀ kó wà nílẹ̀ máa gbọ́ o ní Kaola ti ń sọ pé ọkọ òun ní ẹ́ ó tún wá dárúkọ ẹ tán máa gbọ́ Kaola tí ó máa gbọ́. láàrin bẹ́ẹ̀ máa gbọ́ ni mo kí olóríire máa gbọ́ aládùúrótì ẹni àlùbáríkà ẹni ìdùnnú múmìnì tó jẹ́ pé àti kọ̀rọ̀ rẹ̀ àti gbangba rẹ̀ ló fi bẹ̀rù Ọlọ́run Barrister Ismail Adébọ̀wálé ọkọ tèmi nìyẹn o tó ń gbọ́ ní ìkẹ́kọ̀ọ́ sáré mi àtọkọ mi ọkọ mi wù mí gan èmi náà dẹ̀ wù. tó ń gbọ́ Barrister Ismail Adébọ̀wálé ọkọ mi nìyẹn o tó dẹ̀ níyàwó l'Amẹ́ríkà tó dẹ̀ mọ̀ pé Amẹ́ríkà tá a wà yìí láṣẹ̀ríkà làwọn ni wọ́n fi rógún. Ọlọ́run náà bá jẹ́ orúkọ l'Amẹ́ríkà máa gbọ́ láṣẹ̀ríkà làwọn àwọn Amẹ́ríkà náà ń jẹ́ bẹ́ẹ̀ tó bá ti lè fẹ́ èèyàn o fẹ́ fi gbàwé o gbọ́dọ̀ ní rógún kí ló sọ mí dẹrú tí mi fi kọjá àyè mi tí mo fi pé mo manage ìyàwó kan kí ló sọ mí dẹrú pẹ̀lú mo ṣe rí èmi lẹ́kọ̀ọ́ mo ṣe rí obìnrin mẹ́ta ò lè jẹ mí tán obìnrin mẹ́rin ò lè jẹ mí tán tí mo wá dẹni tó máa lè jẹ nìkan ó mọ̀ pé ó gbọ́dọ̀ ní orogún ni Ismaila ṣùgbọ́n jẹ́ kí n ti àwọn kan ti bẹ́ẹ̀ jẹ́ kí n ṣe máa wù ẹ́ ní ìrànná ṣùgbọ́n mo ń ṣọ́ péèjì ẹ o mo ní pé péèjì ẹ sars jami ló ti ń bá pò wá sọ́dọ̀ mi so that bí yẹn ṣe jẹ́ nìyẹn now mo wá ṣe tán láti pé kí a sọpẹ́ dá ọ̀rọ̀ yẹn wálẹ̀ láti fi pọ́n àwọn àgbàlagbà dáadáa lé ṣùgbọ́n pẹ̀lú condition ni o bàbá wa ìmáàmù ìlú Ìbàdàn Ọlọ́run jẹ́ àárí yín pẹ́ Ọlọ́run túbọ̀ bá wa dà yín lágbà jù báyìí lọ bàbá ìmáàmù ìlú Ìbàdàn ṣé ti rí àwọn tó wá bá yín lánàá tí wọ́n wá rojọ́ àbòsí fún yín nípa Sheikh Taofik Akéwùgbà Gold ọmọ Akéwùgbẹ̀rú àti èmi ni wọ́n ń pè ní Okanlomo bí yẹn bá bírú méjì ó kàgbákò bàbá ìmáàmù ọmọ yín ni mo jẹ́
anna lisana al-ulama'i èmi mo já àwọn fún gbogbo ẹ̀yin bàbá nílẹ̀ Yorùbá torí pé àwọn wèrè méjì tó wá bá yín lánàá yẹn tá bá ti yọwọ́ onímàálù kò ńbẹ̀ tá ti yọwọ́ ẹ̀sà òkè kò ńbẹ̀ ṣé láwọn wèrè méjì tó tẹ̀lé wọn wá yẹn àwọn gangan ni rúsídà eku ẹ̀dá tó ń da síláàmù láàmú nílẹ̀ Yorùbá mo lè máa proof ẹ̀ fún yín àwọn gan ni rúsídà eku ẹ̀dá tí wọ́n ń da ìsìláàmù láàmú nílẹ̀ Yorùbá àwọn ẹni yìí gangan lẹ́ni aburú tó yẹ kí gbogbo mùsùlùmí mú òkò báyìí kó máa jù lóko ìyá àwọn wèrè méjèèjì tó wá bá yín lánàá yẹn pàápàá jùlọ olórí ibú ẹ̀dá tó ń play voice mi fún yín pé ẹ gbọ́ nǹkan tí arákùnrin yìí sọ sí yín ìmáàmù ọmọ àgbàlagbà ni mi ti máa ń pọ̀ àwọn àgbàlagbà lè torí ẹ̀yìn àgbàlagbà mo ṣe ń ṣe ohun tí mo ṣe lórí social media yìí wọ́n ń kéwú lé tiwa tẹ́lẹ̀tẹ́lẹ̀ o wọ́n ń kéwú lé wa o ìyá tèmi ló sọ fún pé kí n máa pọ́n àwọn àfáàlè ìyá mi ló ní kí n máa pọ́n àwọn àfáàlè mo ti dà gbogbo àwọn àfáàlè mo ti máa ń gbé wọn gẹ́gẹ́ kó tó pé mi náà padà lọ kéwú tí mo wá lọ ké yẹn mo jẹ́ bí ààbò fún gbogbo àwọn àfáà mo jẹ́ ààbò fún àwọn àfáà tó ń jọ́ tí àwọn olórí burúkú yìí dìde láti máa wá bá àwọn àfáà lórúkọ jẹ́ lórí social media bàbá ìmáàmù èmi tọ́lọ́hún lò láti gba gbogbo àwọn àgbàlagbà lọ́wọ́ wọn lélẹ́yìí kódà ọjọ́ tí wọ́n bú ẹ̀yin náà bàbá ìmáàmù lọ́dún kẹta sẹ́yìn láyàjọ́ èní tí ẹ mú ọjọ́ ààwẹ̀ bàbá ìmáàmù tó lórí burúkú wèrè tó wá bá yín yẹn wèrè olórí bí orí ìnàkí yẹn tó ń play voice mi fún yín lánàá yẹn ọjọ́ tó fò jáde bẹ̀rẹ̀ sí ní lálí yín bàbá ìmáàmù èmi tí mo dìde lórí social media tí mo gbà yín lọ́wọ́ wọn lélẹ́yìí ṣe wá rí tó bá ọ̀rọ̀ bá wá di bí ọ̀rọ̀ ṣe wá jẹ́ ń sìn bàbá ìmáàmù ẹ lè má lè gba nǹkan lọ́wọ́ wa but bàbá ìmáàmù ẹ ní káwọn náà kí wọ́n gbà láti jẹ́ ká ṣe báwọn náà ṣe ń ṣe kó lè rí bó yẹ kó rí báwo làwọn ṣe ń ṣe ńjọ́ tí àwọn èèyàn kó sáwọn lọ́wọ́ bàbá ìmáàmù ẹ béèrè lọ́nkọ́ báwo làwọn ṣe ń ṣe níjọ́ táwọn èèyàn kó sí wọn lọ́wọ́ bàbá ìmáàmù mi wà nífẹ̀ẹ́nu sọ fún yín fẹ́ máa mú ẹ̀rí ọ̀rọ̀ wá àkọ́kọ́ ni wípé ẹni tó sọ fún yín pé wọ́n ń ṣe èpè ẹni tó ní pé ẹnìkan ń ṣe èpè ọjọ́ tọ̀rọ̀ dòun àti ẹnìkan pọ̀ ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tóun sọ fún àwọn àgbàlagbà tó fẹ́ bá wọn yanjú ọ̀rọ̀ nígbà náà ẹ gbọ́ nǹkan tóun kọ́kọ́ sọ sí àwọn èèyàn nígbà náà o ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tóun kọ́kọ́ sọ o bàbá ìmáàmù òun ló kọ́kọ́ tẹnu ẹ̀ jáde wípé gbogbo àwọn àgbàlagbà tó bá wọn yanjú ọ̀rọ̀ wọn ní nàtúbọ̀tán re ẹ gbọ́ lẹ́nu Yusufu bisimilayi ẹ kọ́kọ́ gbọ́ látẹnu ẹ o ẹ gbọ́ o bisimilayi. And withdraw that your malicious case. Ẹ gbọ́ tèmi. Now, this is another chance and the last chance for Jamiu Adigunwa. Ọjọ́ tí wọ́n ti ń ṣe for almost 400 days. This is what we have been saying, that the case is mischievous, frivolous, malicious. And by the special grace of Almighty Allah, Yomaya Minus Islam, mo ti ń paláriwo mo dẹ̀ ti ń sọ wípé kéèsì yìí kò lẹ́sẹ̀ ńlẹ̀. By the special grace of Almighty Allah, bẹ́ẹ̀ lè jẹ́ lọ. Tó bá wà nù kádàrá Ọlọ́run wípé kóòtù máa sit ní January 25, ìbànújẹ́ lè máa bá bọ̀. Láti ìgbà tí mo ti ń sọ̀rọ̀ ní this particular hour, mo ń fún Jamiu Adigunwa ní àǹfààní 48 hours. 48 good hours. Láàrin 48 hours, kí Jamiu Adigunwa kó lọ withdraw any maliciously filed criminal case against me and others, against myself and 6 others. I repeat, Jamiu Adigunwa must, within 48 hours, withdraw any maliciously, mischievously, and frivolously filed criminal charge against myself and 6 others. Now, bàbá ìmáàmù mi tí débi tí mò ń lọ o, mo kàn fi yẹn ṣe mo kàn dìmọ́ kẹ́ lè mọ̀ pé àwọn tó
tó ń sọ pé àwọn wá fún settlement ní àforíjì làwọn wà ọjọ́ tọ́rọ̀ ṣe bí àwọn àti Yẹ̀sì Àlùnákà tí wọ́n lọ mú Yẹ̀sì Àlùnákà ní airport kò yé kí àwọn àáfàá ilẹ̀ Yorùbá tún wá dìde tí wọ́n lọ bẹ̀bẹ̀ gbogbo àwọn àáfàá ilẹ̀ Yorùbá lóde tán lọ bẹ̀bẹ̀ o ẹ gbọ́ ohun tí wọ́n bá wọn sọ ńgbà náà kẹ́ ẹ gbọ́ èsì tí Yusufu fún wọn ẹ máa gbọ́ o bisimilayi. ni alladina yunfikuna fi sarrahi wa darrahi wal kasimina al-ghaiza. tẹ́ bá wo ntọ́nà ńlò ń bẹ̀ yẹn kásàmà àwọn àfáàní ẹjọ́kọ̀ yìí àwọn bàbá wa ni. tẹ́ bá lọ wo tafsir rẹ̀ tàbí tẹ́ bá lọ wo dictionary Lárúbáwá kásàmà wọ́n máa ń lò tí tómi bá wà nínú kẹ́tù tómi yẹn wá gbóná tó wá ń hó bẹ́ẹ̀ tó jẹ́ pé kọ́fà kan bò mọ́lẹ̀ kò jẹ́ kó ru jáde. ibẹ̀ náà ti lọ lo kásàmù yẹn wal kasimina al-ghaiza ó suppress yẹ kì í ṣe pé kí nìyẹn wò máa bẹ̀ ó suppress yẹ kò jẹ́ kó jáde. wal afina anin nas wallahu yuhibbul muhsinin ó sì wù mí kẹ́ wà nù àwọn muhsinin. ẹ dákun ẹ tender justice with mercy bí àṣà àwọn brothers wa a lọ rí Jamiu Adégúnwà ìrìn àjò yóò dẹ̀ gbé wa dọ́dọ̀ Mudiru Markaz a tún gbé wa dọ́dọ̀ àwọn ẹlòmíì but for now à ń bẹ̀bẹ̀ wípé ẹ dákun ẹ sì ní sùúrù náà gẹ́gẹ́ bí ètò ìjà ogun tẹ́ ẹ mọ̀ a sọ pé kẹ́ ẹ tí ì da everything nù títí tẹ́ fi rí clear assurance pé àwọn èèyàn yìí ti show sign of remorse truth repentance sísì wà but ẹ dákun ẹ tijú Ọlọ́run ẹ tijú ìlú tẹ́nì kọ̀ọ̀kan wa yìí ti wá. Lagos ń bẹ ń bí Èkìtì ń bẹ ń bí Ondo ń bẹ ń bí Kítúni Abẹ́òkúta ń bẹ ń bí báyìí Ọ̀yọ́ àtọ̀ṣun ìlú kan náà là wà. Mufti Ọ̀yọ́ state ti débi láàárọ̀ yìí ó kàn jù lọ ni nítorí ọ̀rọ̀ yìí náà ni Ọlọ́run bá a san yín lẹ́san dáadáa o a dúpẹ́ fún àlejò tí ẹ gbà wá a dúpẹ́ fún àpọ́nlé tí ẹ ṣe fún wa Ọlọ́run bá ní ṣe àpọ́nlé fún yín ní ayé ń bì àti lọ́jọ́ gbèǹde alikiyama. Bàbá wa Ọlọ́run ló mẹ́rú ẹ̀ ẹ̀yin ní chairman wa ó yá ẹ parí ọ̀rọ̀ ká sì tọrọ ìyọ̀dá láti lọ kírun. Ẹni nǹkan kan láti sọ ó yá bismillah. lójú ìṣẹ́jú mẹ́ta lọ ìdí tó jẹ́ kí n fi sọ̀rọ̀ yìí mi ní in my life nínú àwọn ẹ̀kọ́ tí mo kọ́ lára ọ̀dọ̀ bàbá mi ni pé mi ò kí ń dìsífù èèyàn and I will never do that. Wallahi tí mo bá sọ wípé n tẹ́ ẹ sọ mo ti gbọ́ tí mo sì fi nǹkan míì sọ̀kan Ọlọ́run bí mi léèrè o. n tó ń dùn mí lọ́wọ́ lórí issue ni pé the meeting sounds inconclusive. Now bàbá ìmọ̀ọ́mù ẹ máa gbọ́ o ọjọ́ tọrọ dóhun àti àáfàá kan pọ̀ léléyìí o Yẹ̀sì Àlùnákà ṣé ní Yẹ̀sì Àlùnákà tá à ń sọ yìí bàbá ìmọ̀ọ́mù ó ń bọ̀ láti hajj first hajj tó kọ́kọ́ lọ láyé ẹ̀ ó ń bọ̀ láti hajj ni wọ́n lọ mú ní airport ìyẹn Yẹ̀sì Àlùnákà yìí ó ń bọ̀ láti hajj báyìí ni wọ́n lọ mú ní airport ọjọ́ yìí tí gbogbo àwọn fámìlì ẹ̀ ti lọ pàdé ẹ̀ wípé Yẹ̀sì Àlùnákà ti dé o ó ti dé láti Mọ́kà o warrant of arrest tí wọ́n lọ fi mú Yẹ̀sì Àlùnákà lẹ rí yẹn ọjọ́ tó ń bọ̀ láti hajj lẹ́yìn ìgbà táwọn àfáà ti lọ bẹ̀ ńlé o tí gbogbo èèyàn ti lọ bẹ̀ o ló mú Yẹ̀sì Àlùnákà láti airport ó dẹ̀ mú lọ sínú prison ẹni tó ń bọ̀ láti hajj ó dẹ̀ lódìndí ọ̀sẹ̀ méjì gbáko inú prison kò tijú ilé Ọlọ́run tó ti ń bọ̀. Àwọn tó wá bẹ̀bẹ̀ pé kán parí ọ̀rọ̀ lánàá nìyẹn o àwọn tó wá bẹ̀bẹ̀ lánàá kán parí ọ̀rọ̀ lánàá àwọn ni mò ń júwe fún bàbá ìmọ̀ọ́mù o àwọn mò ń júwe fún yín o ìyẹn tún wá kéré o ó tún wá sọ jáde lórí ahọ́n ẹ̀ wípé bàbá òun kí bàbá òun tó kú bàbá òun náà òun ò gbúdọ̀ dáríjì gbogbo àwọn táwọn jọ ń fa wàhálà
pé kódà kó bàbá òun ò dáríjì gbogbo àwọn tó ń bá bàbá òun fa wàhálà kẹ́ lè mọ bí ẹ̀mí ẹ̀ ṣe yí tó. Àwọn tí wọ́n níbẹ̀rù Ọlọ́run tó ń pera wọn léèyàn Ọlọ́run, ẹ gbọ́ látẹnu mùsùlùmí òdodo wípé bàbá òun náà wọn ò gbọ́dọ̀ forí jí èèyàn, ẹ gbọ́. Ó ti mọ̀ wípé tó bá tiẹ̀ ṣe málàmù, àǹfààní wà fún ọ tó bá bẹ málàmù títí tí málàmù máa forí jí ẹ̀, yọ́ padà forí jí ọ̀. Bàbá tó ti kú sọ́ọ̀nà ọba ní mo sáré kò forí jí ọ̀. Béèyàn bá sì ṣẹ̀yàn, ó burú ju kéèyàn ṣe Ọlọ́run lọ. Èyí tá a bá bẹ Ọlọ́run títí Ọlọ́run padà. Ṣùgbọ́n èèyàn tá a ṣẹ̀ kí bàbá sì tó kú níjẹta, bàbá dákọ̀ gbogbo àwọn tá ń ṣe ilé. Bàbá dẹ̀ sọ fún mi ní ìforíjì àwọn. Ẹni yẹn ìyè sì sọ fún pé bàbá ò foríjì wọn. Bàbá ní tó wọ́n pàdé Ọlọ́run. Ẹni yẹn wá ń sọ wípé ẹ̀yin tẹ́ wá ṣe léèsìn ẹ wá múra bẹ́ẹ̀ ṣe pàdé Ọlọ́run jọ gbé ìdí àkìlá wọn. Bàbá ìmọ̀mù, ẹ̀yin ni mò ń play gbogbo eléyìí fún o. Gbogbo tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ lélẹ́yìí o, bàbá ìmọ̀mù o. Kẹ́ lè mọ àwọn tó wá bẹ̀bẹ̀ lánàá bí ẹ̀mí wọn ṣe yí tó níbi àforíjì. Tẹ́gbẹ́ kò sí ẹni tó ṣẹ̀wọ̀n láyé tí wọ́n foríjì rì. Àfi tí wọ́n bá gbé ẹni yẹn délé ẹjọ́. Wọ́n á tún wá padà wá gba owó lọ́wọ́ ẹni yẹn. Kéèsì ẹ̀sẹ̀ àlùmọ́kà tá à ń sọ yìí, wọ́n gbé ẹ̀sẹ̀ àlùmọ́kà délé ẹjọ́, ó lọ prison lẹ́ẹ̀mẹ́ta. Ó lọ prison ní ẹ̀ẹ̀mẹ́ta. Yahya Gabari ó lọ prison lẹ́ẹ̀mẹ́rin. Ẹni tó bá kó sí wọn lọ́wọ́ wọn ní ẹ̀mí àforíjì rárá. Wọn ní ẹ̀mí àforíjì bó ṣe lè wù kó mọ́. Ogún ilé tí wọ́n nìyẹn. Ẹ dẹ̀ tún ọ̀rọ̀ yẹn gbọ́ lẹ́nu bàbá ẹ̀ náà o. Ẹ gbọ́ lẹ́nu bàbá ẹ̀ náà o. Hallelujah. Ẹ gbọ́ lẹ́nu bàbá ẹ̀ náà o. Ẹ gbọ́ o. Ẹ máa gbọ́ o. Ẹ máa gbọ́ o. Ẹ wá tún ọ̀rọ̀ yẹn gbọ́ dáadáa. Yóò máa rò pé gbàtí tọ́mọlàkejì òun bá bàjẹ́ ni kóhun kí tóun tó dáa. Bọ́lá ọba sì dá wa ní wípé ní àmọ̀ ọjà á sì mọ rẹ. Eyín àti àwọn tó yẹ pé ńjọ́ tọ́lọ́ ọba ti dá wa tá a ti ń dàgbà. Àwọn ló kọ́ débẹ̀. Ń gbòde eyín náà sì kíni. Òun náà débẹ̀ bàbá. Wọ́n ń jà bàbá. Tán báyìí tó jà. Yóò bá dàbí ẹ pé ẹnu gan tó jẹ́ host wọn kò ní lè jẹ nǹkan mọ́. Nígbà tó bá fi tó di ọjọ́ 5 ọjọ́ 7. Wọ́n tún parí ẹ̀, wọ́n tún máa lò sẹ̀mí lọ. Bí Ọlọ́run ṣe dá ọmọ nìyẹn. Ẹni tó bá wá jẹ́ olórí burúkú ẹ̀dá ní wàá sọ pé tá a bá ti jẹ̀jà kan báyìí. Kí tá a bá wọnú kòtò nù. Ẹni tó bá wá jẹ́ olórí burúkú ẹ̀dá ní wàá sọ pé tá a bá ti jẹ̀jà kan báyìí. Kí tá a bá wọnú kòtò nù. Irú àwọn èèyàn, àwọn tó jẹ́ pé ní kádàrá burúkú pé ń kò lé wọn lórí lọ́nà. A máa bẹ lọ́n kí kádàrá burúkú mọ́ kò lé wọn lórí àtàwa náà. So a few moments later. Ó ti mọ̀ wípé tó bá tiẹ̀ ṣe málàmù, àǹfààní wà fún ọ tó bá bẹ málàmù títí tí málàmù máa forí jí ẹ̀, yọ́ padà forí jí ọ̀. Bàbá tó ti kú sọ́ọ̀nà ọba ní mo sáré kò forí jí ọ̀. Béèyàn bá sì ṣẹ̀yàn, ó burú ju kéèyàn ṣe Ọlọ́run lọ. Èyí tá a bá bẹ Ọlọ́run títí Ọlọ́run padà. Ṣùgbọ́n èèyàn tá a ṣẹ̀ kí bàbá sì tó kú níjẹta. Bàbá dákọ̀ gbogbo àwọn tá ń ṣe ilé. Bàbá dẹ̀ sọ fún mi ní ìforíjì àwọn. Ẹni yẹn ìyè sì sọ fún pé bàbá ò foríjì wọn. Bàbá ní tó wọ́n pàdé Ọlọ́run. Ẹni yẹn wá ń sọ wípé ẹ̀yin tẹ́ wá ṣe léèsìn ẹ wá múra bẹ́ẹ̀ ṣe pàdé Ọlọ́run jọ gbé ìdí àkìlá wọn. It is not even on yes alone car. Ó ti bàjẹ́ gan kí mo kàn ń imagine ni wípé kọ́nà bí mi sí láyé má wà láì, all these cases will continue. Inshallah bí kúndínlá ti láì. Pẹ̀lú ògo ti Ọlọ́run. Ẹni tó bá wá jẹ́ olórí burúkú ẹ̀dá ní wàá sọ pé tá a bá ti jẹ̀jà kan báyìí. Kí tá a bá wọnú kòtò nù. Irú àwọn èèyàn, àwọn tó jẹ́ wípé ní kádàrá burúkú pé ń kò lé wọn lórí lọ́nà. A máa bẹ lọ́n kí kádàrá burúkú mọ́ kò lé wọn lórí àtàwa náà. So now, bàbá ìmọ̀mù àti gbogbo ẹ̀yin kábínẹ̀tì bàbá ìmọ̀mù, ẹ wo àwọn tó wá pé kí wọ́n forí jì ẹnìkan. Ẹ wo àwọn tó wá báyàn kan bẹ̀bẹ̀ nìyẹn o. Ẹ wo àwọn tó wá báyàn kan bẹ̀bẹ̀ nìyẹn o. Ipe ẹ jẹ́ kan forí jì kí kọ́rọ̀ yìí lè tán. Àwa anáwó ò nọ́rọ̀ ò ní tán o. Bàbá ìmọ̀mù, àwọn ò nọ́rọ̀ ò ní tán o. Ṣùgbọ́n àwa náà máa gbà pé ẹja ṣe bóyá jẹ́ kó ṣe bóyá jẹ́ kó rí.
torí pé gbogbo tá à ń tì síwájú yìí gbogbo tó ti ṣẹlẹ̀ sẹ́yìn táwọn náà ti ṣe fáwọn èèyàn kò sẹ́nìkan tó ṣẹ̀wọ̀n tí wọn ò ní gbédè lóbù kó wá bẹ̀bẹ̀ lóbù. àní kéèsì ẹ̀sìn àlùnákà tí gbogbo àwọn mùsùlùmí torí ẹ̀ lọ gbogbo àwọn àfáà ilẹ̀ Yorùbá torí ẹ̀ lọ sí lóbù ó tún padà gba 2 million naira kó tó withdraw kéèsì yẹn. ó gba 2 million naira yẹn Yusufu yìí kò wá mọmọdé kò mọ àgbàlagbà ẹ wá wo òun àti wèrè tọ́jú wá bá yín lánàá lórí kéèsì Yahya Gambari ọmọ inú wọn ẹ wo gbàdúgbò Yahya Gambari lọ kóòtù lélẹ́yẹ èmi ní evidence lọ́wọ́ bá jẹ́ ẹni ẹ béèrè tó bẹ́ẹ̀ kò sẹ́ẹ̀dì kò sọ̀rọ̀ ní mí ẹ wo àwọn wèrè méjì ẹ wo nǹkan tó ń sọ ní kóòtù lórí ọmọ kékeré. ẹ̀yin dẹ́sẹ̀ sọ pé Saedi Shittu ọba bíi aláya ẹ̀dá kò wá court federal court Òṣogbo láwa yìí kéèsì ń lọ lọ́wọ́ federal court Òṣogbo àbí bọ́lá ń pè é bẹ́ẹ̀ ọlọ́jà sóríire. This is Federal High Court Òṣogbo in Ọ̀ṣun State. Ọ̀ṣun State ọlọ́jà sóríire. Ibi tí kéèsì Yahya Gambari tó ti ń lọ lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí kí Ọlọ́run ọba kó wọ́n ṣàṣàmì ẹnìkọ̀ọ̀kan wa. But fún àwọn ìtọ́sẹ̀ pé Saedi Shittu tó bẹ́ẹ̀ kó wá kóòtù mú wa yìí Federal High Court Òṣogbo àbí wọ́n gbé background sí ni àbí wọ́n pè bí. irọ́ ti báyé tiẹ̀ jẹ́ kóòtù tó ti pè é gangan ni kò lọ gbogbo tó ń ṣe yẹn ìwọ́n mọ̀ kò ń ṣó ti fíìmù ti ẹni. bàbá ìmọ̀ọ́mù ọlọ́njẹ́ àríyìn pé ọ̀rọ̀ yóò ní dàrú kódà bàbá wa onímàálù aṣíwájú onímàálù ṣe bí gbogbo ohun tó ṣẹlẹ̀ ilẹ̀ yìí náà rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ aṣíwájú ṣe gbogbo ohun tó ṣẹlẹ̀ ilẹ̀ yìí náà rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé njọ́ tó kàn wọ́n ẹ dákun ṣáwọn gbẹ̀bẹ̀ bẹ́ẹ̀ mẹ́ka ṣàbòsí ẹjà bẹ̀rù Ọlọ́run ẹjà rántí pé jọkànjọ́ kan á kú àwa àtọ́lọ́run nínú sàárè tábà torí pé àwọn wájú rẹ̀ èèyàn ṣé kàdé fi kọlu obìnú Ọlọ́run ni ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run kúlẹ̀ akọ̀wàlà òkàní àmọ́ràn ànábì ló sọ bẹ́ẹ̀ ànábì ní ẹ sọ òdodo bó tilẹ̀ ń kókóró tó onímàálù aṣíwájú onímàálù ìṣesí yín ìhùwàsí yín jọ tẹni tó bẹ̀rù Ọlọ́run kí ló dé tí ẹ jẹ́ kó tinú ọkàn yín wá kẹdúró lórí òdodo ẹ wà ní ẹni tí máa ń fẹ́ pọ́nlé ṣùgbọ́n ìrìn tẹ́ ẹ̀rìn lánàá kì í ṣe ìrìn àbùkù o ṣùgbọ́n lórí pé ẹ dúró lórí òdodo bàbá onímàálù ẹ dákun ṣe ẹ bẹ lọ́hùn pé gbogbo táwọn náà ṣe sẹ́yìn iṣẹ́ yìí náà lè gbàrú ẹ̀ ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ ń sìn ẹ wá ń wá gbogbo ọ̀nà láti kó akéwùgbà góòdì àtàwa nípa pamọ́ra pé kí ẹjọ́ má lọ kóòtù pé ẹ ká yọ̀ǹda ọ̀rọ̀ yẹn ṣe wá rí bàbá ìmọ̀ọ́mù àwa ò sọ pé àní yọ̀ǹda o ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣesí tàwọn náà àwọn náà gbọ́dọ̀ ṣe ohun táwa náà fẹ́ kódà gbogbo àwọn cases tó wà lẹ́tẹ̀lẹ́tẹ̀ náà ti Yusufu ni o ti Saedi Shittu ni o àní tí àwọn náà ń ṣe táwọn náà ń gbà àwọn náà gbọ́dọ̀ ṣe padà. mo sọ fún bàbá wa kanjọ́ kan tí wọ́n pè mí pé báwo gbogbo ọ̀rọ̀ yìí ṣe máa yanjú mo ní ọ̀rọ̀ yẹn ò le. bàbá wa kan pè mí kọ́lọ́run ṣe bàbá náà gbìyànjú pé kálàfíà àjọba ṣùgbọ́n Ọlọ́run ní pé ẹ̀pa ò bóró mọ́. bàbá ní kílẹ̀ akíní solution mo ní solution ò le mo ní solution ni pé ẹ kàn sọ fún àwọn wèrè méjì tó ń sá kiri pé kí wọ́n yọjú sí kóòtù tó má di yọjú sí kóòtù wàláì tàláì kọ́kàn lọ ṣe undertaking pé àwọn bàbá táwọn bà lórúkọ jẹ́ o àwọn ò ní bú wọn mọ́ ní táwọn dúró lórí nìyẹn pé pápẹ́ bá ti yàn kọjá ẹ̀ àti ó gba góòdù òrẹ́jà àti rányàn lẹ́wọ̀n kódà wọ́n ti sọ lórí àwọn wọn wípé àwọn ò fẹ́ rányàn lẹ́wọ̀n ìhun táwọn dúró lórí ni pé kí àwọn náà dé kóòtù ẹgbọ́n lẹ́nu akéwògbà góòdì fún ara wọn àwọn náà òrẹ́jà àti rányàn lẹ́wọ̀n ẹgbọ́ lẹ́nu àwọn òrẹ́jà àti kẹ́yìn náà kàn dé kóòtù kẹ́dẹ̀ ti undertaking ni ẹgbọ́ ẹ máa gbọ́ lẹ́nu akéwògbà góòdù. àwọn àbí Ọlọ́run kí tẹnìkan tọwọ́ wa bàjẹ́ láéláé a sì bẹ Ọlọ́run àwọn tí ń bẹ̀rẹ̀ fún àforíjì ẹ lọ wò ó ta ló sẹ̀yìn tẹ̀yìn foríjì rí. Allah ẹ lọ káyé mùsùlùmí tẹ̀ títí dọ́gba ẹ̀wọ̀n ẹ̀yin náà ṣàforíjì fẹ́ni kankan àwọn èèyàn tẹ́ ti bà lórúkọ jẹ́ ẹ̀ ṣàforíjì fẹ́ni kankan àdèmọ́ ọ̀nà tẹ́ ẹ̀ máa ń gbàgbé kẹ̀sì gbà làánà fi ní sùúrù láti yọ títí tọwọ́ wa fi tẹ agbára
ara tẹ́ ń gbé kéèsì gbà tẹ́ bá bá àwọn èèyàn lórúkọ jẹ́ tán àkọ́kọ́. ṣé ti rí àwa náà ṣe sùúrù ni torí pé ọjọ́ tí ọ̀rọ̀ kàn yín bàbá yìí náà wà láwọn tó wá bẹ̀bẹ̀ lílo bu ẹ̀ẹ́gbẹ̀bẹ̀ ọ̀rọ̀ wa kàn yín náà ń sìn àwa ní pé ẹ yọjú sí ilé ẹjọ́ kẹ̀dẹ̀ ṣe undertaking pé àwọn bàbá tẹ̀ ń bú yìí o ẹ̀ ní bú wọn mọ́ kẹ̀dẹ̀ tún lọ ṣe ohun tó yẹ kẹ́ ẹ ṣe ní family house tiwa náà ní Morikas kẹ́ẹ̀kan agbémọ̀lẹ́sà ẹgbẹ́ Saedi ẹgbẹ́ sí mọ́tò kó lọ sínú family kó náà lọ bẹ̀bẹ̀ kó tọ kámẹ́rà sí lójú kí Yusufu náà lọ bá Isasu Jamiu Adégúnwà gbogbo tá à ń fààyè mi ni mo wà lábẹ́ ẹ̀ ó dà foríjì mi tí bí nǹkan tí Isasu Jamiu béèrè nìyẹn pé kàn tọrọ àforíjì ó tán ọ̀rọ̀ bá tán kàkà kẹ́ wá ṣe eléyìí ẹ wá lérò pé kẹ́ máa wá ná owó kẹ́ máa fa wàhálà kẹ́ máa lọ gbé ẹjọ́ mi dìde bóyá ó máa sú wa tí ó lè tajọ wà lórí ẹ̀ yìí wàláì kò ní sú mi kò ní rẹ̀ mí àṣẹ ló máa give up wàláì ẹgbọ́n bàbá tí ó gba góòdì sọ bàbá ní pé ẹ̀yin náà ẹ máa lọ gbé àwọn kéèsì sí mi dìde ẹgbọ́ lẹ́nu bàbá tí ó gba góòdì lẹ́ẹ̀kan sí ẹgbọ́ lẹ́nu wọn ẹ máa gbọ́. àwọn òbí Ọlọ́run kí tẹnìkan tọwọ́ wa bàjẹ́ láéláé a sì bẹ Ọlọ́run àwọn tí ń bẹ̀rẹ̀ fún àforíjì ẹ lọ wò ó ta ló sẹ̀yìn tẹ̀yìn foríjì rí. Allah ẹ lọ káyé mùsùlùmí tẹ̀ títí dọ́gba ẹ̀wọ̀n ẹ̀yin náà ṣàforíjì fẹ́ni kankan àwọn èèyàn tẹ́ ti bà lórúkọ jẹ́ ẹ̀ ṣàforíjì fẹ́ni kankan àdèmọ́ ọ̀nà tẹ́ ẹ̀ máa ń gbàgbé kẹ̀sì gbà làánà fi ní sùúrù láti yọ títí tọwọ́ wa fi tẹ agbára ara tẹ́ ń gbé kẹ̀sì gbà tẹ́ bá bá àwọn èèyàn lórúkọ jẹ́ tán àkọ́kọ́ ni pé ẹ pìtíṣẹ́ ènìyàn lọ Òṣogbo àwọn tòṣogbo ọmọ ìjà láàmú kéèsì tẹnìyàn bá wá ní against yín ẹ wá gbé the same case ọ̀rẹ́ wa tó wà lọ́sùn òun ni ó líìdì ẹ wá gbé the same case ẹ wá dá padà sàbújá ọ̀gá ọlọ́pàá kan ń bẹ lábújá tí mo forúkọ ẹ ṣe sàárà òun kọ́ ní IG o àmọ́ ọ̀gá kan lò náà òun ní ọ̀wá invite pé ká gbé fáìlì kéèsì yẹn wá láti state tí wọ́n bá ti wá gbé fáìlì yẹn débẹ̀ wọ́n ń gbé débẹ̀ báyìí complainer ó di criminal lójú ẹsẹ̀ ni. Allah gbogbo yẹn láti mọ̀ amúra sílẹ̀ gbogbo ẹ̀ lámúra sílẹ̀ àní Islam ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ fọkàn balẹ̀ a gbọ́dọ̀ bára wa jà mọ́ àwọn táwọn yìí náà á bá wọn jà. Ọ̀yọ́ state la kọ́kọ́ competition lọ pé kí ló dé táwọn ẹni yìí ń bà wá lórúkọ jẹ́. náà ṣe ti pé bàbá náà sọ àbáyín jà àníhun tẹ́yìn náà ń ṣe fáwọn èèyàn yìí náà wá ṣe irú ẹ̀ òun ló di wàhálà báyìí o lẹ́yìn torí ẹ̀ tẹ́ ń sáré kiri tẹ́ ń fò kiri tẹ́ ń ṣe kíní kan kiri kí a ju abẹ̀bẹ̀ sílẹ̀ ní gbagba àfi kẹ́ ṣe ohun táwa náà fẹ́ torí nígbà tó kọ́yìn ihun tẹ́yìn fẹ́ làwa ṣe ẹ rántí pé mo ti sọ̀rọ̀ yẹn náà rí ẹ rántí fídíò kan tí mo ṣe ń gbà yẹn fídíò yẹn lélẹ́yìí ẹ rántí pé mo ti sọ̀rọ̀ yẹn rí ẹ rántí nǹkan tí mo sọ ń bíbá yìí ń gbà yẹn evidence pọ̀ gan ẹ rántí nǹkan tí mo sọ ń bíbá yẹn gbọ́ bismillah. bàbá tó gba gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ kan yìí pé ọmọ ìyá àwọn akadib torí pé ìgbà tó ń kan akadib tẹ pí mọ́lẹ̀ ó gbé sàlúnàkàdé kọ́ tó gba retraction lọ́wọ́ ẹ̀ ó gbé Jamiu Adégúnwà kọ́ tó gba retraction lọ́wọ́ ẹ̀ ó gbé jákèmọ́dìdé kọ́ tó gba retraction lọ́wọ́ ẹ̀ ó gbé Awíkókódé kọ́ tó gba retraction lọ́wọ́ ẹ̀ ó gbé àwọn ìyá kan lọ kọ́ tó gba retraction lọ́wọ́ ẹ̀ ó ń gbìyànjú àti gbé mi dé kóòtù ni ṣájàmbé tó wá gba gbogbo ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn pẹ̀lú kó gbé wọn dé kóòtù wọ́n lè ṣe retraction now àwọn kan wá ń sọ ń sìn pé ẹ dáríjì Saedi ṣèbó tí ń bẹ̀bẹ̀ ṣèbó tí ń ṣe fídíò ṣèbó tí ń bẹ̀bẹ̀ ṣèbó tí ń ṣe fídíò ẹ wá béèrè lọ́wọ́ àwọn tó ń sọ bẹ́ẹ̀ wípé ọjọ́ tó kan ẹ̀yìn Yusufu ṣó gba fídíò ẹ má gbọ́ àbòsí o ọjọ́ tó kan Yusufu ṣó gba fídíò bàbá kí ó gba góòdù tí wọ́n ń ṣèlérí wípé ìwọ̀n táwọn nídìí ni pé tó bá ti dé kóòtù kó kàn ṣe undertaking òun ò ní ṣe mọ́ torí pé bàbá kí ó gba góòdù mọ́ àtẹ̀mí àti bàbá Bàrígà
àti àwa kọ̀ọ̀kan mọ̀ wípé gbogbo tí Saidi ń sáré ẹ̀ ni wípé kóun kàn ayé escape pé ẹjọ́ yẹn kò ní kóòtù ó ṣe padà bọ̀ àwọn bàbá yẹn. Ìwọ tó wá gàn wàá rí fídíò kan tí Saidi wá ṣe níjẹta tó ní wọn ṣe apology fún Alhaja Kaola àtàwọn leaders tó kù ṣe gbogbo apology tó bá ń ṣe apology á ní bàbá wa ọba Ìlọrin ẹ dáríjì mí kọ́lọ́hún foríjì yín. No, bẹ́ẹ̀kọ́ á ní bàbá wa ọba Ìlọrin ẹ má bínú torí pé gbogbo tó ṣẹlẹ̀ yìí Ọlọ́run bá mi dáríjì ẹ̀yin náà kíní kan. bá ń foríjì wọn o. Ohun tí bá sọ pa wọn tí ò bá dé Ọlọ́run bá ń foríjì wọn foríjì gbogbo àwọn ọmọ wọn náà àti oní bàbá wa Sheikh Habib Abdullahi Al-Alori àti gbogbo àwọn àfáà tó kù náà Ọlọ́run bá foríjì gbogbo yín Ọlọ́run bá wà pẹ̀lú yín gbogbo ẹ̀yin àfáà bàbá Mufasiru lọrin bàbá Ọlọ́run adáríjì òun ìwọ tó ń ṣe òun tún wá ń sọ fáwọn ẹni pé àwọn ni wọ́n. ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹni tó ń sọ pé wọ́n tọrọ àforíjì tó bá máa tọrọ àforíjì á tún máa dá ọ̀rọ̀ padà sọ́nà àwọn nìyẹn pé bí ipa àwọn lè lẹ́ṣẹ̀ Yusuf tó wá ń tọrọ àforíjì nsìn ẹgbọ́n tó sọ ń pa Saidi yìí ọ̀rọ̀ pọ̀ gan lẹ́nu ẹ̀rí pọ̀ gan ẹgbọ́n tó sọ ń pa Saidi bíbá ẹgbọ́ ẹgbọ́n tó sọ pé ó ti ń bẹ̀bẹ̀ ṣé bí wọ́n ṣe gbẹ̀bẹ̀ nìyẹn ẹgbọ́. Register my support for Afa Alhaji Saedi Shittu because gbogbo ohun tó wù kí Afa Saedi ṣe nínú ẹ̀sìn gbogbo ohun tó wù kẹ́ ẹ sọ wípé ó ṣe tó dùn yín ẹ ti ní kó ṣe apology ó ti ṣe apology that is me. Ṣé wọ́n sọ wípé èèyàn ò lè take new leaf ni èèyàn ò lè turn over new leaf àbí bẹ́ẹ̀yàn bá ṣe ọlọ́ǹgàn nìkan tó bá òun dẹ̀ ṣàforíjì èèyàn náà ò ṣe bẹ́ẹ̀ mọ́ ẹni dandan ẹ fẹ́ bàjà ẹ lè win ni ìdí tá a fi lè win ni wípé it has become messy it's a messy game it's a messy game kì í ṣerú yín lẹ́wàá sọ wípé dandan torí pé géèmù lẹ́ ń play kì í ṣe pé ẹ lánìyàn tó dáa and finally lè rí kéèsì tèmi fi bẹ́ẹ̀ nìkan kan negotiate by the special grace of Almighty Allah pẹ̀lú ògo tọ́lọ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ lábẹ́là wọ́n fèsì law. now bàbá ìmọ̀mù àwọn tó wá bá yín lánàá ipe kọ́rọ̀ yanjú kẹ́ lè mọ aburú tán ti ṣe sẹ́yìn bàbá ìmọ̀mù ẹ̀rí pọ̀ gan lọ́wọ́ mi o èmi náà ń pè ní kò sí ẹ̀rí kò sọ̀rọ̀ FBI àwọn fóònù mi yìí àwọn fóònù àtàwọn láàrin àwọn laptop tí mo nílé ẹ̀rí tó wà ń bẹ̀ lé ní 2 million ẹ̀ ó lé ní 2 million fídíò láwọn ẹ̀rí fídíò oríṣiríṣi tẹ́kìtà bá bẹ̀rẹ̀ sí ní fi rojọ́ bá máa ti bọ́ náà báyìí pé àná àwọn pípù ìlà aláburú ṣé wàá rí gbogbo wàhálà tó bẹ̀rẹ̀ lórí social media bó ṣe ń bú àwọn àáfàá kò sẹ́ni tó dá wàhálà yẹn lẹ̀ tó kọjá àwọn wèrè méjèèjì yìí náà ni àbáyé mọ́mù tó bá ń ta ló sọ bẹ́ẹ̀ ni mi ò sọ bẹ́ẹ̀ àwọn tó dá pé wọ́n máa bú àwọn àáfàá lẹ̀ lórí mídíà àwọn méjì náà ni ibi tó dẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ lélẹ̀ ibi tí wàhálà yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ lélẹ̀ ibi tí wèrè ara wọn tó kọ́kọ́ bẹ̀rẹ̀ lélẹ̀ bàbá ìmọ̀mù o ẹ wo fídíò yẹn lélẹ̀ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní bú bàbá ìmọ̀ tó bẹ̀rẹ̀ mùdíù lélẹ̀ ẹ máa gbọ́ o. kékeré ni tó jẹ́ kí n pè ní kékeré ni wípé ẹ bá ti rí àfáà kan tó bá ti lè condemn sọ̀yìn Buhari sọ̀yìn Muslim ẹ ti mọ̀ wípé àwọn àfáà yìí wọ́n ní ìdámọ̀ bí Ọlọ́run lé wọn lórí ni. àwọn làáfáà ìjàgbàjàgbà. bẹ́ẹ̀ ẹ bá ti rí bẹ́ẹ̀ ni tí àfáà kan bá ti jáde síta ó bẹ̀rẹ̀ sí condemn nínú àwọn hadith tí gbogbo àgbáyé tí gbogbo àwọn àfáà tó dúró déédéé tí wọ́n panu pọ̀ ó túbọ̀ authentic lẹ́yìn Al-Qur'an lọ́dọ̀ ní sọ̀yìn Buhari. bẹ́ẹ̀ni. tá a bá wá mú sọ̀yìn Buhari tá a mú sọ̀yìn Muslim tá a bá wá rí àwọn àfáà kan tí wọ́n bá bẹ̀rẹ̀ sí condemn sọ̀yìn Buhari tá a condemn sọ̀yìn Muslim ọ̀rọ̀ wọn ti wọ́ wá láti ìpàdé. ọ̀nà òkè làwọn máa ń wò ilé tí ò bá ti ní foundation wọ́n ní dandan ni ó gbọ́dọ̀ wò ó máa wò ó. tó ìpìlẹ̀ ní ká ẹgbẹ́ ká kọ́ mọ́ ọ̀nà ìpìlẹ̀ ò bá ti dáa gbogbo tó bá wà lórí ẹ̀ pátá kò lè dáa. bẹ́ẹ̀ni. nínú gbogbo
Jésù ń bọ̀, Jésù wà, tá fẹ́ para rí lórí Nàìjíríà nù. Ẹ wo gbórí social media náà, ẹ wo Facebook náà, bí Mùdírù ṣe yẹ̀yẹ́ ara rẹ̀. Ó yẹ̀yẹ́ rẹ̀ náà, ó yẹ̀yẹ́ rẹ̀ náà family, ó yẹ̀yẹ́ rẹ̀ láàrin àwọn mọ̀lìkàsí, ó yẹ̀yẹ́ rẹ̀ láàrin àwọn tó bá bàbá ló gbà. Ṣáyé nìyẹn. Wàláì, ẹni tó yẹ ká máa bẹ Ọlọ́run fún ni, ká máa sunkún fún ni. Òfin Ọlọ́run bá ṣẹlẹ́rìí. Destroy me. Náà bàbá ìmọ̀mù ọlọ́njẹ́ adé bàbá ìmọ̀mù Ìbàdàn pẹ́ o. Àwọn tó wá bá yín láǹtọ́ rojú àbòsí fún yín nìyẹn o. Lórí pọ́n bẹ̀rẹ̀ sí ní bú Mùdírù Mọ́ríkàs, wọ́n ń bú ọba Ìlọrin, wọ́n ń bú ìmọ̀mù Ìlọrin làwa dìde lé lórí o. Wọ́n fẹ́ torí ẹ̀ bá wa lórúkọ jẹ́ o. Ẹ kàn gbọ́ díẹ̀ nínú fídíò tó ṣe fún ọba Ìlọrin, ẹ gbọ́ díẹ̀ nínú tó ṣe fún ọba Ìlọrin. Gbogbo àwọn ẹjọ́ ta ní kóòtù tó fẹ́ ẹjọ́ ń kóòtù lélẹ̀ ẹ gbọ́ o. Ẹ gbọ́ mi yé. Ó yé mi. Tí bá fẹ́ bú ọba Ìlọrin mi ò nídìí kí irun ẹ kò ní dá fọ́ba Ìlọrin, kò dá gbogbo yín, ayé ògbó yóò ní dá. Àtẹ́tẹ́ sórí burúkú. Ẹ̀rọ mọ̀ bẹ̀rù ọba Ìlọrin, àyè ní ṣe oríire, kò dá gbogbo àwọn máàmù Ìlọrin. Ẹ tó mi tù lẹ́nu, ẹ tó mi tù mi ṣàámà. Èmi àwọn ará ọkọ ọlọ́ba mi fún ẹ̀mí ni máa dá àwọn púpúra mi, kò ní dá fún gbogbo yín. Ẹ ń ṣe èrè. Èmi ò ní irun ẹ̀kọ́ ọlọ́ba mi fún ẹ̀mí gangan ni máa gbà sí fún wọn gidi. Àbẹ́ ṣe èrè ni. Wọ́n tó mi tù lẹ́nu. Èmi ò ní ìdíkì irun ẹ̀kọ́ lọ́ba mi bú ọba Ìlọrin. Èmi gangan ni máa gbà sí fọ́ba Ìlọrin, gbà sí fún everybody. Àwọn tí òru rí wọ́n ti fún wọn tó 200,000 naira kan bóyá 300,000 ara wọn ti dẹ̀ lé. Ó yá tó bá di next week mo fẹ́ sọ̀rọ̀ pa ṣé wíìkì ni mo fẹ́ sọ̀rọ̀ pa ọba Ìlọrin. Ṣé bí ọba Ìlọrin ṣe bó ṣe ń gbà kíkí, ṣé bó ṣe ń kí ọba Ìlọrin, ṣé ọba Ìlọrin yẹn ṣé ọba Ìsìlámù ni mo máa sọ̀rọ̀ lórí ẹ̀. Kẹ́mọ̀ pé mi ọba Ìlọrin ò ní túmọ̀ sí mi o, èmi ò ní kí n rán yàrá kí tó sọ̀rọ̀ ọba Ìlọrin. Ṣé bó ṣe ń kí ọba Ìlọrin ṣé ọba Ìsìlámù mu? Mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. Àbá àwọn àsàlámù àlékún aláàjì. Ẹ̀yin ùlàmáyì lè kàṣìbíìn. Ẹ bá ń kí ọba Ìlọrin, mo fẹ́ bèrè. Ìmáàmù Ìlọrin, ẹ̀yọ́ ọmọ Ìlọrin ẹ bá ń jí ìmáàmù Ìlọrin náà, ó ti ń sùn. Ẹ jí dìde ẹ bá sùn kẹ́ dá mi sí lórí. Kí ló jọ ìyàwó di fún? Tí ó lè gbẹ́ nìyẹn. Ẹ̀yin ọ̀fẹ́ ẹ̀rẹ́gbọ̀n mọ̀ ń bọ̀ o, mo kọ́kọ́ fẹ́ sálámọ̀ sí torí pé ọjọ́ ti ń lọ. Kábíyèsí máa sùn ní ó ti sùn báyìí. Ẹgbórí yín ti nílọrin, ẹ̀yin ìmáàmù Ìlọrin ó yá wèrè gidi. Máa gbà sí fún ẹ o. Báwo pa ìmáàmù wa ló bá wí ẹ̀, ìmáàmù Ìlọrin yá wèrè. Ó lè bú máàmù Èkó tó bá ṣe tí ò dá gbà sí fún. Kó bó dáadáa pé ìmáàmù Ìlọrin ò gbádùn bú tó bá ti ṣe tí ò dá. Ṣùgbọ́n ìmáàmù Ìlọrin ó sick. Ìmáàmù Ìlọrin ó sick gidi. Ó wá ń gbé yẹ̀lẹ̀ wọn lọ́wọ́. Kò mọ kọ́ńtẹ́ǹtì, kò mọ ṣé kò wo kọ́ńtẹ́ǹtì tó wà ní oyè tó ń gbélé wọn lọ́wọ́. Kò tún wá mọ kọ́nsíkwẹ́ǹsì oyè tó ń gbélé wọn lọ́wọ́ yẹn, kò mọ tó máa dálẹ̀. Òòrùn orúkọ tó ṣe kàn. Ó lè wá ń bẹ̀. Kí ló jìjì ẹ̀ ṣe ń bẹ̀? Òjìjí ẹ̀ wà nulẹ̀ àwọn òjìjí ẹ̀ wà ń bẹ̀, òjìjí ẹ̀ wà ń bí lọ́dún ṣe aburú. Òjìjí ẹ̀ lásán kò gbọ́dọ̀ dúró bí aburú. Ó yẹ kó sọ fún wọn. Ṣákírù wà ó mọ̀ mí pé tí bá ṣe wà láì orí ẹ̀ máa ń. Ẹnu iṣẹ́ sọ́hun jáde mi ń ṣẹgbẹ́ bọ̀dá ẹ̀ ni abúlé dàrú lọ́rùn ẹ̀ ni ó jẹ́ lè fi bọ̀dá sí. Now bàbá ìmọ̀mù díẹ̀ rí náà àwọn nǹkan tó ṣẹlẹ̀ o kó tó wá rí pọ́n padà lọ bú bàbá kí ó gba góòdì fún ara ẹ̀ náà kó tó pé a padà wá.